ẹgbẹ́ obìnrin láyé tí wọ́n pè ní Family Day tá a tún pè ní AFLOL ló ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì kan èyí tí wọ́n fi sọrí ayẹyẹ ọdún àwọn obìnrin èyí tó máa wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2025. àgbékalẹ̀ bá a ṣe ń ṣe ọṣẹ àbùfọ̀ tá à ń pè ní Omo pẹ̀lú eau de javel ìyẹn omi tó ń yọ ìdọ̀tí kúrò nínú aṣọ àtàwọn ìrìn ọlọ́kọ̀ òjọ̀kan tó bá wà fólúwa rẹ̀. arábìnrin Flora Osu pẹ̀lú àwọn ikọ̀ eléyìí tí wọ́n jọ ń darí ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ àwọn obìnrin tá a pè ní Family Day obìnrin láyé ló ṣe àgbékalẹ̀ ètò náà tí ó wáyé tí ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin jọ. lásìkò tó ń sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣíwájú lórí ọ̀rọ̀ yìí ló bá àwọn obìnrin ọ̀hún sọ̀rọ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́kọ̀ọ̀jọ̀kan kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà bí ó ti tọ́ àti bó ti yẹ. lẹ́yìn iṣẹ́ méjì tí wọ́n ti polongo ẹ̀ fún gbogbo àwọn obìnrin pé kí wọ́n wá kọ́ nípa ẹ̀ òun náà ní àwọn nǹkan tí ẹnu ń jẹ tó tún wáyé pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí èèní. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ náà ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú wọn lẹ́yìn tí ó wá sópin láàrin ọjọ́ méjì. ẹni tó ń ṣe ìyá ọjọ́ náà ìyẹn arábìnrin Kúṣadé Clarissa ló ṣe ìjáde àbẹ̀wò rẹ̀ wá láàrin ọjọ́ méjì yìí láti wá wo ibi tí wọ́n bá ṣẹ́dé pẹ̀lú àwọn nǹkan tó kù fún wọn láti ṣe. níbi tó ti sọ̀rọ̀ àmọ̀ràn ẹ̀ síta fún gbogbo àwọn tí wọ́n jẹ́ akópa nínú ètò náà. arábìnrin Flora Osu tó jẹ́ alákòóso ètò yìí tó sì jẹ́ alága ẹgbẹ́ àwọn ẹgbẹ́ obìnrin ìyẹn obìnrin láyé tí ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ó bá iléeṣẹ́ wa sọ̀rọ̀. Association des Family Day obìnrin láyé èyí ń darí èyí mo jẹ́ presidente ó gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ lẹ́kọ̀ọ́ yìí fún pa máa ń ṣe ọṣẹ Omo àti pa máa ń ṣe eau de javel gbà fún obìnrin ìlú Ìpòbẹ́ hàn. àmọ́ ìdánilẹ́kọ̀ọ́ náà obìnrin àpèhún ń sì jáde àwọn ń jáde ń ju 40 lọ kódà àtẹ̀tún ní egi lẹ́yìn ọgbà anọ́kùnrin takuntakun méjì èyí ń wá kópa nú ìdánilẹ́kọ̀ọ́ kẹ̀. inú mi fùdùn gbà ní mo tó wá ṣe ohun òyìnbó ń pè ní bonus mo ṣe fún ọ mo tó kàn léhùn ìpanu mo tó kàn lé pété kayo pẹ̀lú pé a máa ń ṣe ẹ̀pà gbà gbogbo iye léhùn yìí a máa ń lò. tọ́hún ní nẹ́tò ìdánilẹ́kọ̀ọ́ kẹ̀ ó ní yóò jẹ́ ìyá ìkàlẹ̀ fún ẹdún obìnrin arábìnrin Madame Clarisse Kúṣadé èyí mo fún tọ̀wọ̀tọ̀wọ̀ dá ikọ̀ ẹ̀ àwọn náà ń jáde ń wá wò wá pé à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kẹgbà inú ìtàwọn káwọn dùn ayọ̀ tàwọn káwọn kún ní wọ́n bá obìnrin gbà mọ̀ràn páwọn lè ṣe gbà yóò obìnrin kálukú ẹ lè jíde ara ẹ̀ èyí bí líhìn bàbá kéde wọn lè máa gbọ́ bùkátà èyí obìnrin wọn lè ṣe máa ṣe ìrànlọ́wọ́ fún ọkọ̀ gbàlẹ́ ìdílé àwọn káwọn bá obìnrin wọn sọ̀rọ̀ inú mi dùn ayọ̀ mi sì kún èyí ó kù ìpàdé di ìjọ ìwé màsílẹ̀ hòtẹ́ẹ̀lì Le Pacha. bákan náà arábìnrin Clarisse Kúṣadé tó jẹ́ ìyá ọjọ́ náà lásìkò tó ṣe ìjáde àbẹ̀wò rẹ̀ wá sí ibi tí ìdánilẹ́kọ̀ọ́ yìí ti ń wáyé àwọn náà pẹ̀lú kóṣà ìdúgbòlóhùn kan bí èkejì ẹgbọ́rọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn Ọ̀sọ́lọ́ TV. ìdánilẹ́kọ̀ọ́ náà wọ́n kọ́ ó sì mọ wọn sí ǹjẹ́ mo gbà bí kan kí àwọn Family Day obìnrin láyé fún iṣẹ́ takuntakun yẹn wọ́n ń ṣe láti dá obìnrin wọn lẹ́kọ̀ọ́ láti fún wọn límọ̀ fáwọn náà kó jẹ́ obìnrin yóò níṣẹ́ lọ́wọ́ yìí kò ní dúró de ọkùnrin kan tán kó fọ̀ lóhùn ra nǹkan ǹjẹ́ mo gbà bí kan kí wọn ẹ ṣeun. lára àwọn olùkópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n finú fẹ́dọ̀ ṣe àlàyé lórí tí wọ́n rí kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ náà lẹ́nu ọ̀pá gbohùngbohùn Abudu Ọláníjà. mo yí kọ́lí formation náà ó dáa gan-an tó yí pé wọ́n sọ náà àjò ìyàgbọ́ wọn làwọn akọ́ wa ní púpọ̀ gan-an yóò sì tọ́ débi ọ̀rí bonus wọn gan-an wọ́n yẹn kò sọ kọ́nà fẹ́ kọ́ wa wọ́n tọ́ kọ́ wa. wọ́n dé yóò mi wá omi mọ̀kálí mo ti kọ́ṣẹ́ náà ó sì ti pẹ́ mọ̀ pé wọ́n ṣe annonce náà lé radio mo ní fún wa fún tọ́ ṣe recyclage fún tẹ wo pé yé àpapọ̀ ayé yẹn fún ṣe publicité náà lé radio yẹn pé à ń ṣe gbà yẹn mo fẹ́ wò pé wọ́n kó yàn yẹn pé à ń ṣe gbà ṣé sọ̀lí sóbìnrin àwọn sì máa ń jáde lípò bẹ́ẹ̀ ká fún máa ṣe formation náà wọn olómi fún wa mẹ́ ìwé mòrí libi ọkọ̀ yọyọ. formation yà wá wọ́n kọ́ wa ní Omo àti eau de javel wọ́n sì tọ́ ṣe bonus ẹ̀pà fún wa pẹ̀lú pété kayo. irú mi ní láti sọ fún obìnrin ẹgbẹ́ mi wọ̀nyí kò ní àǹfààní àti wábílẹ̀ ni bí wọ́n bá tán lọ ṣe formation mi ẹ̀ wọ́n kó tara ṣàṣà wọ́n kó wá nítorí gbogbo èyí wọ́n ń ṣe fún ìlọsíwájú ìtàwa náà ni kò ṣe fún ìlọsíwájú oníkan torí ọ̀pọ̀ ló wà náà wà nìsí ọjọ́ sọfọ̀lì a kò ní iṣẹ́ kan pàtó yẹn ń ṣe báwa bá sì kọkùn wẹ́wẹ́wẹ́ wọn yín lọ́ọ́ bá jókòó ká bá wò títí n kò sá ṣe nǹkan lónìí kí náwó kí mú yẹ kí ṣe bó bá pété gbèsè ká bá ta dọ́là kan dá méjì lọ́ọ́ bá ṣàjọ
ikò ní ná owó ìkàsì owó òòjọ́ lẹ̀ mọ́ ná. lákòótán wọ́n ti wá fi ìpàdé sí ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ọdún èyí tí ṣe ọdún àwọn obìnrin èyí tí ó ń wáyé pẹ̀lú ẹgbẹ́ àwọn obìnrin wọ̀nyí ní ọjọ́ 6 oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀ yìí. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Abudu Ọ̀làníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.